Àwọn adigunjalè lọ fọ́ báǹkì níkẹrẹ Èkìtì, èèyàn mẹ́ta ni wọ́n pa. Kò dín láwọn èèyàn mẹ́ta tí wọ́n pàdé ikú òjijì nígbà táwọn míì tó fara gbọ́ta lásìkò táwọn adigunjalè kan ṣe ìkọlù òjijì sí báǹkì méjì nílùú Ìkẹrẹ Èkìtì lọ́sàn-án gangan ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2023 tá a wà yìí. Gẹ́gẹ́ bí ohun tá a fìdí rẹ̀ múlẹ̀ látẹnu àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú wọn, ọ̀nà márosẹ̀ Ìṣẹ̀ sí Èmùrè làwọn ẹrú ikú ọ̀hún tí wọ́n tó bíi 10 níye gbà wọ ìlú Ìkẹrẹ níbi tí wọ́n ti ṣe ìkọlù sí ilé ìfowópamọ́ Wema àti báǹkì míì lásìkò tí wọ́n ṣì wà lẹ́nu iṣẹ́. Ilẹ̀kùn ààbò tó wà lẹ́nu àbáwọlé sínú àwọn báǹkì náà làwọn adigunjalè ọ̀hún kọ́kọ́ fi àdó olóró fọ́ túútúú kí wọ́n tó ráàyè wọlé lọ bá àwọn tó wà nínú lọ́hùn-ún. Wọ́n ní ṣe làwọn agbébọn náà ń yìnbọn sókè kíkankíkan láti lè fi lé àwọn èèyàn sá. Bẹ́ẹ̀ ni wọ́n tún lọ dí ọ̀nà márosẹ̀ Ìkẹrẹ sí Àkúrẹ́ pa bámúbámú káwọn ẹ̀ṣọ́ aláàbò má bàa dí wọn lọ́wọ́ iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Nǹkan bí 30 ìṣẹ́jú péré la gbọ́ pé àwọn adigunjalè náà fi ṣọṣẹ́ kí wọ́n tó gba ọ̀nà márosẹ̀ Ìkẹrẹ sí Àkúrẹ́ sá lọ lẹ́yìn ọ̀rẹyìn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn, alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ní àwọn agbófinró ti wà káàkiri àwọn ojú ọ̀nà tó wọ ìlú nítorí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ṣe làwọn adigunjalè náà kàn gbìyànjú láti fọ́ báǹkì ṣùgbọ́n tí wọ́n bá àwọn ẹ̀ṣọ́ aláàbò náà lákọ bí ìbọn. Ó ní àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí báyìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí òun sì ń fi dá àwọn èèyàn lójú pé ọwọ́ kò ní pẹ́ tẹ àwọn jàǹdùkú agbébọn náà. Olúṣèyẹ Ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.